Mo kí gbogbo ọmọ kóòtù òjìrè jákèjádò àgbáláyé, mo kí wa wípé a kú dédé àsìkò yìí o, ẹ̀yin ọmọ aládé, Oòduà á gbè wá kò ní bí ọ̀dàlẹ̀ lágbára Elédùà. Èmi ọmọ yín náà ni àbúrò yín, àrólé bàbá tẹ́ntẹ́n, Olúmáì Ọbalọ́lá JP, ajìjàǹgbara fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Oòduà, ìránṣẹ́ Olódùmarè yín náà ni. Mo kí gbogbo wa o, a kú dédé àsìkò yìí, a dẹ̀ kú bó ṣe ń lọ ní ilẹ̀ Oòduà wa, lágbára Elédùmarè, bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, àwa náà la máa borí wọn o. Ilẹ̀ Oòduà á dá dúró, àwọn ènìyàn wa wọ́n á kúrò nínú òṣì àti ìyà eléyìí tí ìjọba Nàìjíríà tó dojú wọn kọ lọ́wọ́lọ́wọ́. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ má bínú, a ṣètò kan lánàá ṣùgbọ́n a ò ráyè parí ẹ̀ látàrí picture kan tá a lò tí YouTube ní kò dára, òun ni ó gbé fídíò náà wálẹ̀, so látàrí èyí òun ni ò jẹ́ ká lè parí ètò tàná. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ jọ̀wọ́ bẹ bá ṣe wá ń wọlé, ẹ máa bá mi share ètò yìí lógúnlógún, ẹ máa bá mi share lọ́gbọ̀nlọ́gbọ̀n, bá mi máa pín gbogbo àwọn information tó ń bẹ lọ́wọ́ wa náà la ní ká tún kó jáde lónìí fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa kẹ́ ẹ lè mọ bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ Nàìjíríà. Ẹ jọ̀ọ́ bẹ bá ṣe ń wọlé, ẹ máa bá mi share ètò yìí lógúnlógún, ẹ máa bá mi share lọ́gbọ̀nlọ́gbọ̀n, ká sáré fi gbọ́ national anthem wa pápápá ká lè ráyè bẹ̀rẹ̀ ètò náà ní kíákíá. Ẹ ṣé mo dúpẹ́ o. Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n, ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọkọ̀ ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùà. Àṣẹ, àṣẹ, àṣẹ. Mo kí gbogbo ọmọ kóòtù òjìrè lẹ́ẹ̀kan sí i. Mo ṣèbà Olódùmarè, ọba tẹ́rẹrẹ kárí ayé, ẹlẹ́rù nìyí, ọba lánàá, ọba lónìí, ọba títí ọjọ́ ajé gbogbo, ọba tó ń dúró tì wá lọ́sàn-án lóru, ọba tí ó mú ìrìn àjò Oòduà Nation débi tó dé lọ́jọ́ tòní, ọba tó free bàbá Olóyè Ọmọ Adéyẹmọ, ọba tó tún ṣì máa gba Oòduà Nation wà fún wa. A dúpẹ́ lọ́wọ́ rẹ o. A bẹ̀rẹ̀ ètò tòní, bá wa bẹ̀rẹ̀ sí tó bá tásìkò láti tún wá sí ìpamọ́, bá a mú wá sí ìpamọ́ o. Gbogbo ọ̀rọ̀ tá a bá máa sọ lónìí, Olódùmarè gbẹnu wa sọ̀rọ̀, ṣàánú fún wa o, ràn wá lọ́wọ́ o. Jésù Kristi agbára wa, àmín. Ẹ̀yin olólùfẹ́ mi, mo kí yín lẹ́ẹ̀kan sí i, a kú dédé àsìkò yìí. Gbogbo wa pátápátá la gbọ́ ohun tó ṣẹlẹ̀ ní ìlú Kwara. Gbogbo aládẹ̀mọ́ ìdí tí àwọn aráabí
tí wọ́n fi wu ìwà ibi tí wọ́n wù yìí. Fídíò yìí la fẹ́ ṣe lánàá ṣùgbọ́n tí network gẹ́gẹ́ bí mo ṣe sọ àti fídíò kan tí picture kan tí a gbé tí YouTube ní kò dára, òun ni ò jẹ́ ká parí ètò yìí lánàá. Òun náà ni mo ṣe padà wá láti wá fi tó gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire létí wípé ogun ti dé o, ogun ti dé. Àsìkò tá a dẹ̀ wà yìí àsìkò tó yẹ kó ní kálukú wa lọ máa dira ni. Gbogbo wa la rí bí gbogbo nǹkan ṣe ń lọ nílùú Nàìjíríà. A ní president kan tá a ní sìn òun tí Nàìjíríà ní sìn òun ní Gúnmi. Ẹ̀yin olólùfẹ́ mi ò fẹ́ sọ̀rọ̀ jù. Mo máa fún yín ní fídíò kan fáǹfààní ẹ̀yin èèyàn mi tó ṣeé ṣe kẹ́ má ì tí ì rí fídíò yìí, tó ṣeé ṣe kẹ́ má ì tí ì gbọ́ ohun tó ṣẹlẹ̀ gangan torí pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nílùú Kwara, ẹ̀yin èèyàn mi, ó ń bẹ lọ́wọ́ wa ń bí lónìí ká máa yànnàná ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan kó tó di pé a wá fún yín ní information gangan lélẹ́yìí tẹ́ máa gbé láti sọ fáwọn èèyàn yín pé bẹ́ẹ̀ ṣe gbọ́ rèé o. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ jẹ́ sáré fún yín ní fídíò yìí kẹ́ jẹ́ ká sáré jọ wo nǹkan bó ṣe bí ìrìn àjò yẹn ṣe ṣẹlẹ̀ nílùú Kwara àti ohun tí gọ́vnà Abdulrahman Abdulaziz àbí kí náà ń pè é, gọ́vnà Kwara State, àtòhun tó sọ nínú fídíò yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí o, torí pé mo fẹ́ mú lẹ́sẹlẹ́sẹ ohun tá a fẹ́ sọ kó lè yé yín dáadáa kẹ́yìn náà lè mọ̀ pé iná ti jó lóko mọ̀jàlá gan eré ló bá wá sílé o. Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Mo kí wa wípé ẹ káalẹ́ o ní gbogbo ibi tí a ti ń wò wá lórílẹ̀‐èdè àgbáyé. Orúkọ ní BBC News Yorùbá la wà. A sì wà ní ìlú Kayama tó jẹ́ olú fún ìjọba ìbílẹ̀ Kayama ní ìpínlẹ̀ Kwara. Ìjọba ìbílẹ̀ Kayama yìí ni àwọn ìlú méjì, Wọ̀rọ̀ àti Nùkú wà lábẹ́ tí a ti gbọ́ wípé àwọn agbébọn wọ́n yàbò ní àná tí wọ́n sì ṣe ìkọlù sí ìlú náà tí wọ́n pa àwọn èèyàn tó lé ní 100. Ní báyìí a wà ní ìlú náà, a wà ní ìlú Kayama. Ohun tí a gbọ́ wípé ìlú Wọ̀rọ̀ àti Nùkú ó sì tó bí wákàtí kan sí ìlú Kayama báyìí. Ààfin ọba Kayama ni a wà báyìí o, níbi tí gómìnà ìpínlẹ̀ Kwara àti àwọn míì ti wá ṣe àbẹ̀wò sí Emir ìlú Kayama àti láti mọ ohun tí ó ṣẹlẹ̀ ní ìlú Wọ̀rọ̀ àti ìlú Nùkú. Èèyàn olólùfẹ́ wa, ẹ máa bá wa ká lọ bí ó ṣe ń ṣẹlẹ̀ náà. A rí wípé àwọn agbófinró pọ̀ lóríṣiríṣi ní ìlú Kayama pẹ̀lú armor tank, ọkọ̀ àti àwọn oríṣiríṣi agbófinró bíi ọlọ́pàá, sójà àti àwọn míì. Ẹ jẹ́ ká wo ohun tí ó ń ṣẹlẹ̀ ní inú ààfin kó tó di wípé a tún bọ́ síta láti bá àwọn èèyàn sí méjì ní gbólóhùn. Ewa. Next one. Yes, sir. Abusna. Yes, sir. Sorry, your ID. Your ID. Don't cover me, please. Because a very large number of, I think this one is the largest massacre in Nigeria at the same time, if I remember. But our count, specifically in the morning, 75 people were
identifying and giving mass barrier. This excludes the Christians who are taking away the Jehovah's who are taking away, and some folks are seen in the bush, are not yet. So the figures likely to go up. We appreciate the Senate for having the conversation. In fact, you are part of us, and this has given assurance that we are part of the whole system. If you go to war now, they say, go sit down, everybody deserted the whole place. Not like this and yesterday. It was just like a war, not a killing, the massacre, but only one side that was killing. We lost a large number of people, and a lot of people have been kidnapped, mostly women and children, into the bush. For what purpose? So we appreciate the excellence and the security team for coming to us. This incident has started a long time ago, after the capture of the Mahmuda and Go. But they were doing on the small scale, they moved one community to for all this thing. After the point that went and they took the two Chinese, the site on Bojina and Haduna. This week, the incident started with using Google where they did to going to David, they did to in the night on the market days. I didn't know that it's going to be on this large scale like this one. The war of home is this one. They gave us a notice that they are coming to preach, and nobody objected to it. Only to find out that they, instead of coming to preach, they are coming to massacre. We pray that God will give the fruits of those and everything. We appreciate the systemacy for all these things. We don't say that the army, at least we have the army units there before they were, the soldiers themselves were ambushed. One was killed in Luku, while out of those in Nanu or Woro, they have to take for themselves. Because of that, they need to withdraw the soldiers from those sides and let them proceed. So, trying to open, but despite that one, the Excellency has given us assurance that the forest guard and everything. Well, we've been thinking how we will mobilize them, but our fear is that these people are at the edge of the national park where these people are cognitive. They should do well, mother, all this, unless there's a structure that will involve people. But this will go very soon, so we will be able to gather and all the rest. It's a very unfortunate thing to the body. We believe that this solution can be universal, and that if we have a military basis, let's say effort in the public wide, unlike war or that access and all the rest. These people are at the edge of the national park, very large and modern university. The university is the one in the Borno State. It is very porous, very empty and habitat. Consolidated and comprehensive into outfit, involving Kwara and Niger that can affect them. They've actually taken over the whole country. And unfortunately, some of our boys, some of our people from the Bogu area, they joined them now in the system and it's making it very difficult to monitor. They are the informants, they are the participants, they are the everything that most goes in the Bogu self. We pray that very soon the comparison. We are glad when the president said the forests in Kwara, Niger, and Kogi will be home. That was our 3 or 4 months ago. I hope that this one, when they were funding those forests, will be part of it. Because this forest is so much that the state government cannot do much about it. And it's bordering 2 states, Niger and Kwara. Unless they consulted about between the 2, you can move very one, they will move together, even to the Republic of Benin, that should be coordinated for the long days. We appreciate Your Excellency for the support you have been giving us for this thing. I know these people who love their land will pray for their soul and everything. I pray that God will expose them and those of people travel all this area, what the animals is. Pray that there's a Muslim that the Ramadan will meet us in peace and pray for you. Pray for excellence, for long life, for all this. Come on, we are knowing this of peace. It's on now. Pray that this is returned to us. Once again, we have from Kerala, Pratam, Spain, and we encourage the family to demonstrate with us in this unfortunate where we see about 10,575 already buried and those who have been taken by their religion in their travels and they are not part of it. I think that we get people.
unfortunately, the thing about whether you are once you are married, you just finish it. That's it. That's what's going to. That's all make it people hard. And the women they found it, they are waiting. That's the way. Thank His Excellency, the Emperor, finding time to come and push people to Almighty Webby. That's why we're journey, my sister. Thank you very much. Thank you very much, Royal Highness, for the insight, information, and the powerful message. Your Excellency, I think it's time for us to listen to the response of their governor. Assalamu alaikum. Members of the State Executive and Security Council here present, Your Royal Highness and your members of the court. It's sad that we're here today looking to commiserate with you over the death of 75 of your subjects in Rome. I'd like to thank them for the individuals. The emirate is versatile. From the information of the agency, bí ó ṣe ṣẹlẹ̀ nínú ààfin Emir Atipatigi òun náà ni a ti rí ẹ̀. Ní báyìí a ti wà ní ìta ààfin níbi tí àwọn ènìyàn kóra jọ sí. Yóò sì wù mí láti bá ènìyàn kan sí méjì ní gbólóhùn. BBC Yorùbá tó kí la ní gbọ́ o. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ sà. Yóò wù wá kẹ́ dárúkọ yín àti bẹ́ẹ̀ ṣe jẹ́ fún wa. Tó èmi ni ọba wẹ̀lẹ̀wẹ̀lẹ̀. Orúkọ yín sọ. Mohammed Bawa Aliu. Ìlú wo ni a wà yìí? Káyàmá la wà yìí. Ní báyìí a gbọ́ wípé àwọn agbébọn wọ́n ṣe ìkọlù sí àwọn ìlú méjì kan ní ìjọba ìbílẹ̀ Fáyàmá tó jẹ́ Wọ̀rọ̀ àti Kùnnù. Kí ni ohun tí ẹ lè sọ lórí ìkọlù yìí? Tó agbọ́kọ́ àwọn agbébọn sùnmọ̀mí wọ́n wọlé ní lóòótọ́ ẹni tí wọ́n sì pa in fact ó tó òkú tí wọ́n sìn lọ́wọ́lọ́wọ́ almost 78 ni òkú tí wọ́n sìn pé èmi náà gangan tí mo dúró ìbò wà ń bẹ̀. Ǹjẹ́ 78 yẹn náà ni iye àwọn tí wọ́n pa mọ́? 78 tí wọ́n pakọ́ àwọn òmíì wà tí wọ́n ò tí ì gbé wọn àti wọ́n ò tí ì lọ sí torí pé ìlú ti tú. Àwọn tí wọ́n ń rí ṣiṣẹ́ tí wọ́n ń gbẹ́ kòtò tí wọ́n ń ṣe gbá tí wọ́n ń ṣàwo wọn ò pọ̀ mọ́ ó rẹ̀ wọ́n. Even up till this night that I'm saying wọ́n sì ń rí àwọn òkú ọ̀kọ̀ọ̀kan. Wọ́n sì gbé ọkọ̀ ọba àti ìyàwó rẹ̀ kejì àti àwọn ọmọ wọn kó wọn lọ ní igbó. Nígbà tí a wá gbọ́ wọn ní ọkọ̀ kan wọ́n jóná ọkọ̀ jíìpù tí ọba wọ́n sì ń proceed pẹ̀lú ọ̀nà wọ́n ń lọ. So ohun tí ẹ sọ lérè pé báyìí ni wípé àwọn 78 yẹn kọ́ ni ó kú ó jù bẹ́ẹ̀ lọ. Ó ju 78 lọ. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń gbẹ́lẹ̀ ó ti rẹ̀ wọ́n. Ó ti rẹ̀ wọ́n. tó wọn àti ìsìn àwọn. wọn ti sin àwọn kan òkú sì wà ńlẹ̀ wọn tí wọn ti sin lọ́wọ́lọ́wọ́ báyìí tí mo fi bẹ̀rẹ̀ lẹ̀. Irú ìkọlù yìí ǹjẹ́ ó ti ṣẹlẹ̀ rí sí ìjọba ìbílẹ̀ yìí tẹ́lẹ̀? Ti èyí tí àkọ́kọ́ gbọ́ ni eléyìí òun ló burú jù inú gbogbo àgbáyé Nàìjíríà yìí o eléyìí ló burú jù. Kí wá ni ohun tí ẹ rò pé ó fa eléyìí? Ǹjẹ́ ẹ rò wípé àwọn aráàlú gan wọ́n ń gbàbọ̀dè fún ìlú tí wọ́n sì ń ṣe agbódegbà fún àwọn oníṣẹ́ ibi? Ó rí bẹ́ẹ̀ náà ló wà torí pé àwọn kan wà tí èmi náà gan tí mo kó wá sí ìlú níbi tí a rí ràn wọ́n lọ́wọ́. Wọ́n ní àwọn kan ń sọ èdè Bòkó ti Bẹ̀nẹ̀ pé àwọn sun opó
torí pé àwọn ọkọ wọn àwọn dà wọ́n sà ń béèrè wọn bẹ́ẹ̀ wọ́n ní àwọn ọkọ wọn ò sí nílé at last wọ́n sà wá padà rí àwọn kan tí wọ́n pa sójú wọn ò fọwọ́ kan obìnrin, gbogbo ọkùnrin ni wọ́n ń dú. Gbogbo àwọn tí wọ́n pa yìí ọkùnrin ni, kò sí obìnrin yóò kan níbẹ̀. Kò sí obìnrin kankan bẹ́ẹ̀, gbogbo ọkùnrin ni wọ́n ń dú. Wọ́n ń dú wọn lọ́rùn. Wọ́n ń dú wọn, wọ́n sì ń yìn wọ́n bà. Kí ni ohun tí ẹ lè sọ wípé ó fa ìkọlù yìí gangan, kí ló tó fi jẹ́ ìlú méjèèjì yìí ní ìjọba ìbílẹ̀ Kayama? Tọ́ ẹni tí mo lè sọ ń bẹ̀ ni pé Ọlọ́run má jẹ́ ká rí aburú. Yorùbá ní ọ̀rọ̀ sùnùkùn, ojú sùnùkùn là ń fi ń wò. Ọ̀rọ̀ yẹn ó kọjá bí wọ́n ṣe ń wò. Ó yẹ kí ìjọba kó fọwọ́ sí kó bá wa, ibẹ̀ ni wọ́n ń gbé. Àwọn tí wọ́n máa ń lọ ń dẹ̀gbẹ́ wọn wá máa ń sọ tí wọ́n ń sọ fún ìlú tí ìlú náà sì ń sọ ní òkè bẹ́ẹ̀ tó fi wá lọ di pé wọ́n wá àtáàkì àwọn sójà tí wọ́n pa sójà ní Nuku. Ìjọba mà sí pé wọ́n pa sójà torí pé wọ́n sọ̀rọ̀ sókè. Wọ́n tún ṣe àwọn wọ́rọ̀ wọn lọ àtáàkì àwọn sójà ń bẹ̀, wọ́n tún lé àwọn sójà kúrò. Tó láti gbà yẹn ni kò sí security kankan ní area abẹ́yẹn. Tó láti gbà yẹn àwa náà gan wa mọ̀ pé security tí ò sí ní gbogbo area abẹ́yẹn in tó ṣẹlẹ̀ lánàá yìí ń bọ̀ wá ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ a rí wípé ìjọba pàápàá jùlọ ìjọba Kwara wọ́n ti gbé ìgbésẹ̀, wọ́n ti ṣiṣẹ́ takuntakun láti rí wípé àwọn oníṣẹ́ ibi yìí wọ́n fi ìpínlẹ̀ Kwara sílẹ̀, kò sì sí ogun ìjínigbé tàbí ìpànìyàn mọ́. Ọ̀kan lára rẹ̀ ni ohun tí àwọn agbófinró ń ṣe lọ́wọ́lọ́wọ́ tí wọ́n ti dà sínú igbó, tí a sì gbọ́ wípé wọ́n sì ń pa àwọn oníṣẹ́ ibi yìí. So kí ni ohun tí ẹ̀yin lè sọ sí eléyìí? ń bi ọ̀dọ̀ wa ní ugbó yìí dé, that was last year ni àwọn sójà wa tí wọ́n ṣiṣẹ́ ń bẹ̀. Area tí àwọn sójà ṣiṣẹ́ area ṣáìdì wọ́rọ̀ ni àbí ṣáìdì Kẹmanjí ni. Ṣáìdì wọ́rọ̀ yìí forest yẹn bẹ̀rẹ̀ láti wọ́rọ̀ tó lọ kan wáwá ni. Wọn ò ṣiṣẹ́ area bẹ́ẹ̀. Nígbà tí wọ́n wọ bẹ́ẹ̀ wọ́n sá wá ṣáìdì bí. Ìjọba ń gbìyànjú lóòótọ́ àmọ́ ó tún kù díẹ̀ káàtó. Afẹ́ kí wọ́n tó gbìyànjú kún ràn wá lọ́wọ́, àìjẹ́ bẹ́ẹ̀ kò tiẹ̀ ní tí wọ́n ń pè ní ká lọ sí sùkúù kò jọ. Ẹ ṣé púpọ̀, ẹ jọ̀ọ́ kí a tún máa lọ láti ìlú Kayama tí a wà yìí títí dé agbègbè Wọ́rọ̀ àti Nuku, ó tó bí wákàtí mélòó? 35 kìlómítà ni. 35 kìlómítà. Ìyẹn jásí pé tí a bá sì fẹ́ gbéra lọ síbẹ̀ báyìí iṣẹ́ sì tún kù fún wa. Dáadáa. Ẹ ṣé púpọ̀. Ẹ jọ̀ọ́ ẹ̀yin náà àmọ́ bóyá ẹni gbólóhùn. Ẹ̀yin èèyàn mi, mo lérò pé ẹ gbọ́ gbogbo ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ. Ó láwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ tí lórí arákùnrin tó ṣe interview fún yìí, tó sọ̀rọ̀ pé àwọn òkú bíi 72 ni wọ́n ń sin lọ́wọ́, ṣùgbọ́n àwọn òkú tí wọ́n pa ó ju iye yẹn lọ. Mo dẹ̀ fẹ́ kẹ́ tún gbọ́ níbẹ̀ yẹn wípé àwọn sójà ní báràkì wọn níbi tí àwọn sójà wà ní ìlú tí wọ́n ṣe àkọlù sí yìí ní Kwara State, wípé àwọn agbésùmọ̀mí náà ló lọ ọbẹ̀ tí wọ́n lọ ṣe àkọlù sí wọn, tí wọ́n pa wọ́n, tí àwọn sójà tó fi fìbẹ̀ yẹn lẹ̀, àwọn ológun Nàìjíríà tí wọ́n fi fìbẹ̀ yẹn lẹ̀ tí wọ́n fi lọ. Lẹ́yìn yẹn, ńgbà tí àwọn aráabí ti rí nírìí pé kò sí ètò ààbò kankan, wọ́n wọlé, wọ́n pa àwọn ènìyàn. Now, tẹ́ ẹ bá wá gbọ́ lẹ́nu gọ́fúnà yẹn, ó fẹnu ara ẹ̀ sọ wípé wọ́n píríṣì ṣẹ̀ríà
fún àwọn aráabí pé kó gba ṣẹ̀ríà lọ, pé kó gba òfin ṣẹ̀ríà láàyè láti fi tako òfin Nàìjíríà. Àwọn aráabí ní rárá pé òfin Nàìjíríà yẹn àwọn ń fẹ́ ju eléyìí tí àwọn mú wá táwọn ń sọ pé kán gbà yìí. Wọ́n dá gbogbo wọn dùbúlẹ̀, wọ́n du wọn bí ẹni du ẹran. Mùsùlùmí ni gbogbo àwọn tí wọ́n pa yìí o, ṣùgbọ́n lójú tiwọn wọ́n ti rí pé eléyìí tí wọ́n gbé lọ́wọ́ ó yàtọ̀ sí tiwọn. Ẹ̀yin ènìyàn mi, arákùnrin yẹn tó wá sọ̀rọ̀, ó ní láti ìgbà tó o ti ń gbọ́ pé àwọn Boko Haram ló ṣiṣẹ́ yẹn, kì í ṣe bandit o, àwọn Boko Haram ló wá o, àwọn eléyìí ò ṣe bandit, Boko Haram gangan ló ṣiṣẹ́ eléyìí tí à ń sọ̀rọ̀ yìí o, ní ti Kwara yìí. Boko Haram ló ṣiṣẹ́ yẹn. Ẹ̀yin olólùfẹ́ mi, tí ẹ bá wá gbọ́ ń bẹ̀ yẹn nínú fídíò tí mo ní interview tó ṣe fárákùnrin yẹn, ẹ rí i pé ó sọ ń bẹ̀ pé láti ọjọ́ tó ti ṣe àkọlù, pé àkọlù eléyìí tí wọ́n ṣe yìí ó bloody kọjá ààyè, pé eléyìí lágbára, nítorí pé wọ́n ní àǹfààní, wọ́n tiẹ̀ tún fúnra wọn láàyè nígbà tí wọ́n dá gbogbo èèyàn dùbúlẹ̀, tí wọ́n ti di ọwọ́ di ẹsẹ̀ wọn. Èmi mọ̀ pé àwọn èèyàn máa pariwo, ṣùgbọ́n kò sí ọlọ́pàá, kò sí sójà, kò sí ẹni ẹlẹ́ṣọ́ ààbò kankan tó lè yọjú síbẹ̀, because wọ́n lára àwọn aráabí pé ọ̀kadà tí wọ́n gbé wọbẹ̀ yẹn ó tó 80 ọ̀kadà, pé wọ́n dẹ̀ pọnra wọn ní méjì débẹ̀ ni. Ẹ wá máa wo bó ṣe máa pọ̀ tó. Ẹ̀yin ènìyàn mi, wọ́n ní nígbà tí wọ́n so ọwọ́ wọn mọ́lẹ̀ tán, wọ́n tún àwọn aráabí tún ráyè, wọ́n gbàdúrà sí Allah mùjẹ̀mùjẹ̀ wọn tó yàtọ̀ sí tẹ́lẹ̀ tẹ̀yìn ọmọ ìyá mi gbé lọ́wọ́. Wọ́n gbàdúrà kó tó di pé wọ́n bẹ̀ sí ń dú àwọn ènìyàn wọ̀nyí, kó tó di pé wọ́n dú wọn lọ́fun. Ẹ wá wo iye wákàtí tó máa lò níbẹ̀ yẹn tí ò dẹ̀ sí elétò ààbò kankan. Ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn kọ́ ṣẹlẹ̀ ní baba ńlá, ọjọ́ kejì wọ́n gbé kọ́pítà wá tí wọ́n rá bàbà lókè. Ṣùgbọ́n gbogbo ìgbà yẹn èmi believe pé wọ́n á rí àwọn èèyàn tó jẹ́ pé ó máa mú fóònù tó máa pe ọlọ́pàá, pe gbogbo àwọn ẹlẹ́ṣọ́ ààbò láti wá rescue àwọn èèyàn bẹ̀ yẹn. Ṣùgbọ́n àwọn tó bá gbọ̀ngàn wọn nílé wá, torí pé nínú àwọn ológun, àwọn Boko Haram yìí, Buhari ó ti install wọn síbẹ̀, ó ti kó wọn sínú iṣẹ́ ológun, ó ti fix wọn síbẹ̀. Ṣé ọlọ́pàá náà ni ó ti kó wọn síbẹ̀. So táwọn yẹn bá gbọ́ wọn ò ní lè ṣe anything. Ṣé àwọn tó yẹ pé wọ́n wà ní ibùdó wọn, wọ́n lọ ọbẹ̀, wọ́n lọ kọlù wọn, pa wọn bí ẹyẹ, ṣé àwọn ló fẹ́ wá gbéná wojú àwọn Boko Haram? Ẹ̀yin ènìyàn mi, wọ́n pa ọmọdé, wọ́n pa àgbàlagbà, àwọn obìnrin nìkan ni wọ́n fọwọ́ kàn. Wọ́n dẹ̀ páàkì gbogbo àwọn obìnrin yẹn lọ. Wọ́n gbẹ́mí àwọn, gbéyàwó, wọ́n gbọ́mọ, wọ́n pa àwọn èèyàn. Ẹ̀yin ènìyàn mi, ní ilẹ̀ Oòduà, ẹ jọ̀ọ́, àpẹẹrẹ wo ní gbogbo nǹkan tá a sọ sílẹ̀ yìí, àpẹẹrẹ wo ló ń fún wa? Mo ní gbogbo nǹkan tí arákùnrin yìí sọ àti eléyìí tá a sọ kalẹ̀ yìí, àpẹẹrẹ wo ló ń fún wa? Ẹ̀yin èèyàn mi, àpẹẹrẹ wo ló fún wa? Mo máa gbé yín débẹ̀ o. Information tó wà lọ́wọ́ mi máa fún yín o, kẹ́ ẹ lè mọ̀ pé ogun ti dé. Ṣé ẹ mọ̀ pé ẹgbà ṣẹ̀ríà, àgbà ṣẹ̀ríà ni wọ́n fẹ́ dá ṣẹ̀ríà fún wọn tó fẹ́ pa wọ́n yẹn, tí wọ́n fi ṣẹ̀ríà yẹn pa wọ́n. Àwọn kan wá sọ pé àwọn mùsùlùmí wọ́n pa mùsùlùmí, wọ́n pa kíní, bó ṣe pa kìrìsìtẹ́nì náà pa mùsùlùmí. Mùsùlùmí tí wọ́n ń pa làwọn tí wọ́n gbé eléyìí tó jẹ́ pé tó legit. Ṣé mo pa gbọ́ story yẹn pé kó tó di pé Usman Dan Fodio dé ilẹ̀ Haúsá ní ẹ̀sìn mùsùlùmí ti wà. Ìgbà tó dẹ̀ gbé tiẹ̀ dé ló pa gbogbo Haúsá, tó pa gbogbo wọn dànù. Lẹ́yìn sì kò sí Haúsá kankan mọ́. Nínú ètò ìṣèlú Fúlàní ló pọ̀ síbẹ̀. So ẹ̀yin ènìyàn mi, mo ní kí làpẹẹrẹ yìí sọ fún wa ní ilẹ̀ Kóòtù Òjìire.
ẹ wo bó ṣe ṣẹlẹ̀ yìí, ẹ wá wo àwọn imam àtàwọn, ẹ wá wo àwọn tó pera wọn ní imam nílẹ̀ Oòduà o, ṣe mọ̀ pé ẹlẹ́bọ ni wọ́n ń pè yín, ṣe mọ̀ bẹ́ẹ̀. Mo máa ń sọ, bàbá Àwòrò Ṣàṣà ti sọ ọ̀rọ̀ yẹn, mo dẹ̀ mú lọ́wọ́, ó nítorí pé wọ́n fẹ́ pa gbogbo wa ni wọ́n ṣe ń pè wá lẹ́lẹ́bọ. Ẹ̀yin èèyàn mi, ìjẹ́ tí ẹ mọ̀ wípé àwọn Islamic Jihad yìí, ìjẹ́ ẹ mọ̀ wípé wọ́n fẹ́ sọ orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n fẹ́ sọ dà Turkey. Ìjẹ́ ẹ mọ̀ pé wọ́n fẹ́ sọ orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n fẹ́ sọ di Afghanistan, ìjẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀. Ìjẹ́ ẹ mọ̀ pé èrò wọn ni láti sọ orílẹ̀-èdè Nàìjíríà di Pakistan, láti sọ di Gaza. Ẹ̀yin ènìyàn mi, ìjẹ́ ẹ mọ̀ pé èrò wọn nìyẹn. Ẹ̀yin ọmọ aládé, àwa kan ń pariwo pé ẹ má jẹ́ á gba ṣẹ̀ríà láàyè. Ṣàríà yìí òun ni wọ́n fi pa Deborah. Deborah ò kìí ṣe mùsùlùmí kìrìsìtẹ́nì ni, ṣàríà ni wọ́n fi pa nítorí pé ó bú wọn, nítorí pé ó yin ọlọ́run mìíràn àbí ó bú ọlọ́run wọn. Gbogbo yín náà lẹ́dẹ̀ẹ́ fetí gbọ́ nílẹ̀ Oòduà ń bẹ̀ yẹn tí àwọn àáfàá burúkú wọ̀nyí tí wọ́n á sọ pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ sì sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé ẹni bá dìde tó wá pé òun ju Sultan Sokoto lọ tó kọ̀ sọ lẹ́nu pé pípa ni kọ́ pa á. Wọ́n lẹ́ni tó bá fi ẹ̀sìn wọn sílẹ̀ tó lọ́jọ́ ẹ̀sìn míì pípa ni ṣẹ̀ríà ní kọ́ pa á. Ẹ̀yin ènìyàn mi, ilẹ̀ Oòduà lájọ wa o, tí gbogbo wa mọ̀ pé èyí tó fi tẹ ilẹ̀ yìí dó Ifá ni o, kìí ṣe ẹ̀sìn mùsùlùmí, kìí ṣe ẹ̀sìn kìrìsìtẹ́nì o. Ẹ̀yin ènìyàn mi, àwọn pípù yìí fẹ́ pa everybody ni o. Ẹ wá wo nǹkan tó ṣẹlẹ̀ ń sìn, wọ́n pa over 200 people ènìyàn nílùú Kwara. Ǹjẹ́ mọ̀ pé kò sí rálì ẹyọ kan ní any state kankan nílẹ̀ Oòduà wa, kò sí any rally kankan tó jáde tó dìde láti condemn nǹkan tó ṣẹlẹ̀ yẹn. Àwọn olóṣèlú yín báyìí wọ́n káàkiri lórí ọ̀rọ̀ ètò òṣèlú, kò sí eléyìí tó kàn wọ́n lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn o. Ṣèbí ẹ rí Abdulrahman, ẹ rí i pé ó ti wá láti wá bá wọn kẹ́dùn, ó ti wá láti wá bá wọn kẹ́dùn, ó ti kẹ́dùn ó ti lọ, ṣùgbọ́n kò tí ì sí security ń bẹ̀ yẹn. Ẹ̀yin ká wá máa sọ pé Abdulrahman ó ń ṣiṣẹ́ takuntakun láti ìgbà tí wọ́n ti lé sójà kúrò ńbẹ̀ yẹn. Ṣé Abdulrahman ló mọ̀ pé àwọn bandits ti lé sójà, wọ́n ti lé àwọn ọmọ ológun tó lè dáàbò bo ìlú Kwara, wọ́n ti lé wọn lọ? Ṣé kò á lóun ò mọ̀? Gbogbo wọn jọ ń ṣiṣẹ́ papọ̀ ni o. Abdulrahman ọmọ Fúlàní ni, ó ń ṣiṣẹ́ pọ̀, a ti sọ fún yín, ó ń ṣiṣẹ́ pẹ̀lú Emir Ìlọrin. Gbogbo wọn, bàbá wọn Sultan Sokoto ni. Ẹ̀yin ènìyàn mi, ológun wọn pátápátá ò ní Gúnmi tó jẹ́ olórí ológun wọn. Ẹ̀yin ènìyàn mi, mo ń sọ, mo tún sọ, ẹ jẹ́ á dìde ní ilẹ̀ Oòduà kí gbogbo wọn ó fẹnu kò lẹ́ẹ̀kan náà, ká sọ fún wọn wípé kó pín orílẹ̀-èdè yìí. Báwo lẹ̀yin kan ṣe máa wà, tẹ́ ẹ máa wà tí wọ́n dẹ̀ máa mú ẹ̀sìn tó jẹ́ ẹ̀sìn búburú tí ìtì ẹ̀túnṣe lè tó tún dára, tí wọ́n máa fi pa yín mọ́nú ilé ní ilẹ̀ bàbá yín, ẹ̀dẹ̀ dúró ẹ̀dẹ̀ ń wò. Ẹ̀yin ènìyàn mi, ẹ já dìde o. Pé ń wò pé ìyà ìṣèbí ìjọba ni, ìjọba ò ràn yín o, Tinubu ò ràn yín iṣẹ́ o. Ìbò 2027 òun lẹ everybody wọ́n gbájúmọ́ báyìí o. Gbogbo ìpànìyàn yìí ò kàn wọ́n o, wọn ò ríro, because kì í ṣe ọmọ wọn ni wọ́n pa o, kì dẹ̀ ń ṣe aya wọn ni wọ́n pa, kì í ṣe mọ̀lẹ́bí wọn ni wọ́n pa o. So wọ́n mọ̀ yẹn pé ẹ̀yin ni wọ́n ń pa. So fúdí èyí kò kàn wọ́n, ohun tó ṣẹlẹ̀ yìí ò kàn wọ́n rárá. Eléyìí tó bá ṣe kinní jù ní pé kó wá, kó tún wá ṣe kinní, kó tún wá bá yín kẹ́dùn pé ẹ pẹ̀lẹ́ ń bẹ̀ o, ẹ pẹ̀lẹ́ o, irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́ o. Láti ìgbà wo ni wọ́n ti wá ń ṣèyí? Ẹ̀yin ọmọ Oòduà ẹ̀ẹ́dẹ̀ fúnra. Láti ìgbà wo ni wọ́n ti ń pariwo, tí wọ́n ti ń wá, tí wọ́n ti wá ń sympathize pẹ̀lú wa, tí wọ́n ti wá ń bá wa kẹ́dùn, tí wọ́n ti wá ń ṣe gbogbo nǹkan sí fún wa? Láti ìgbà wo ni? Then ìgbà wo ló wá fẹ́ dúró? Ìgbà wo ló fẹ́ dúró? Ẹ̀yin ọmọ Oòduà ẹ̀ fúnra o, ẹ dẹ̀ jẹ́ ká fúnra o. Ṣé rí in tí àwọn ará bí ń gbà lérò, kò ní sí ẹni oníṣẹ̀ṣe kankan tó bá gbámú, wọ́n á jẹ̀dílé ẹ̀rù ni o. Wọ́n fẹ́ make sure pé wọ́n sọ ilẹ̀ Nàìjíríà di tiwọn.
kó jẹ́ pé láwàní lẹ́ẹ̀ máa wé káàkiri ibẹ̀ yẹn. Ara oníṣẹ́ ara òṣìṣẹ́ wọn òun náà ni Olúwo of Ìwó, ẹ mọ̀ pé òun náà àwọn ló ṣiṣẹ́ fún. Mufti wà ńbẹ̀ o, kí lórúkọ ẹ̀, Chief Imam Ògbómọ̀ṣọ́ ńbẹ̀ o, bẹ́ẹ̀ yẹn wọ́n ti káàkiri ilẹ̀ Yorùbá o. Ẹ̀yin ọmọ Oòduà ẹ jẹ́ á dìde o. Ó easy fáwọn ará bí láti pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ilẹ̀ wa o. Now eléyìí tó wá wà ńbẹ̀ tí mo fẹ́ sọ fún yín, wọ́n ti wà nílùú Ọ̀yọ́ o, wọ́n ti wọ Ọ̀yọ́, wọ́n ti wọ Oǹdó, wọ́n ti wọ Ọ̀yọ́, wọ́n ti wọ Oǹdó, wọ́n ti wọ Oǹdó City, wọ́n ti wà l'Ákúrẹ́, wọ́n ti wà l'Óṣogbo, wọ́n ti wà Ọ̀ṣun State, wọ́n ti wà ńbẹ̀ o. Àwọn eléyìí túṣẹ̀ wọlé gẹ́gẹ́ bá a ṣe gba information yẹn wọlé, information mo fẹ́ deliver lánàá. Information yẹn ni mo fẹ́ deliver lánàá. Ẹ̀yin ènìyàn mi, ẹ lọ máa dira. Ẹ̀yin ọmọ Kóòtù Òjíire, ẹ lọ máa dira, ogun ti dẹ́sẹ̀. Kí wọ́n pa èèyàn more than 200 tí wọ́n pa lánàá àbí níjẹta. Ẹ̀yin ènìyàn mi, kó má sí rálì ẹyọ kan, kó má sí pé kí olóṣèlú kó àwọn èèyàn síta kó yá ẹjá ṣe rálì, ẹjá kọ̀ndẹ́mù nǹkan tó ṣẹlẹ̀ yìí. Kò sí o, olóṣèlú ò gbé wọn kó yín jáde o. Ṣùgbọ́n èmi mọ̀ pé láìpẹ́ yín sìn tí bàbá Oríyọmí bá sọ pé ó tún yá, a ní campaign, gbogbo yín lẹ tún máa lọ Sádámọ́sìngbà o. Àbí olóṣèlú míì kó náà tún dìde kó tún sọ pé ó tún yá, gbogbo yín lẹ máa dìde tẹ máa wọṣọ olóṣèlú sọ́run o. Iná dẹ̀ ń jó lábẹ́ ẹpọ̀n yín, ẹ̀ẹ́dẹ̀ pa á. Àwọn kan dẹ̀ dúró, wọ́n ti pa gbogbo ẹ̀ṣọ́ aláàbò, wọ́n ti pa gbogbo wọn tán nílẹ̀ Oòduà. Ibi tó bá yọ síbẹ̀ wọ́n á jẹbẹ̀rún ni pẹ̀lú irinṣẹ́ burúkú tó wà lọ́wọ́ wọn. Àwọn eléyìí dẹ̀ wá láti pa àti láti wá parun ni. Bó ṣe ń pa wọ́n ni wọ́n ń pọ̀ ọ́ sí. Gbogbo wa náà la dẹ̀ gbọ́ pé àwọn olóṣèlú wa lọ́wọ́ ń bẹ̀. Gbogbo wa náà la rí itú tí Buhari pa kó tó di pé ó lọ. Gbogbo wa la rí gbogbo àwọn tí wọ́n ń dárúkọ tó sọ pé wọ́n ti wà ní Senate, wọ́n ti wà ní governor, wọ́n ti wà káàkiri nínú òṣèlú tó dẹ̀ jẹ́ pé àwọn ni wọ́n sponsor àwọn ènìyàn búburú yìí. Gbogbo wa náà la gbọ́ o. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, ǹjẹ́ ẹ rẹ́ nìkan nínú gbogbo àwọn tó dárúkọ yìí kọ́kọ́ sọ pé wọ́n fi jófin? Ǹjẹ́ ẹ rí? Ẹ lè rí o. Nítorí pé agenda àwọn ará bí wọ́n ti ń ṣe lọ́wọ́, wọ́n dẹ̀ máa accomplish ẹ̀ láìpẹ́. Tá a bá tètè dìde láti jà, láti make sure pé a bá àwọn ará bí jà. Ẹ̀yin ènìyàn mi, ẹ̀yin ọmọ Kóòtù Òjíire, kó tó pẹ́ jù ẹ jẹ́ á dìde. Wàhálà ti wà ní ilẹ̀ Oòduà. Mo láwọn fídíò kan tí màá tún fi fún yín, tí màá tún fẹ́ kẹ́ ẹ wo. Wàhálà ti wà ní ilẹ̀ Oòduà. Ìwọ tó dúró tó sọ pé kinní kan tí olóṣèlú ilé bá débẹ̀ bóyá ayé ẹ̀ á dáa. Ọ̀nà wo la yí ẹ fẹ́ gbà dáa? Sọ fún mi, ọ̀nà wo la yí ẹ fẹ́ gbà dáa? Ṣé táwọn Fúlàní tí wọ́n ti wà everywhere, tí wọ́n ti wọlé kẹ̀tíkẹ̀tíkẹ̀tí láti gbalẹ̀ lọ́wọ́ yín, láti pa yín, tó bá tẹ̀ pé kọ́ lé yín pé kẹ́ máa sá lọ ni, ṣèbí ìbá tiẹ̀ dáa, ìbẹ́ bá rí ibò míì, ẹ̀ bá rí ìlú míì, ẹ lè wọ Kútọ̀nù lọ. Ṣùgbọ́n wọ́n á pa yín lórí ilẹ̀ yẹn, wọn ò ní jẹ́ kẹ́ ẹ lọ live. Ẹ dẹ̀ ṣì wọ́n àwọn kan tún ṣe ń sọ̀rọ̀ ètò ìdìbò pé gọ́vnà kan fẹ́ wọlé, ẹ̀yin náà dẹ̀ tún ṣì gbà á, ẹ ṣì gbà yẹn láàyè, ẹ̀yin náà tún ṣe ń pariwo. Ẹ̀yin ọmọ ìyá mi, ogun ti dé. Okay, ìwọ tó jóbi lọ́mọ, tó tọ́jú ọmọ, tó ṣẹ́gi, màá fún yín ní fídíò kan sì tẹ́ máa gbọ́. Tó ṣẹ́gi, ó ṣẹ́gita, ó rán ọmọ yẹn, ó jáde yunifásitì, ó tún bọ́ sọ́wọ́ Fúlàní. Ẹ wo iye ransom táwọn Fúlàní ń gbà lórí wa. Ẹ wo iye owó tó ọba tí wọ́n gbé láìpẹ́ yìí, wọ́n ṣẹ̀ fi ọba yẹn sílẹ̀ with 10 million naira ló san fún ransom. 10 million naira náà gbà lọ́wọ́ ẹ̀. Ẹ̀yin ènìyàn mi, 10 million naira ló fi gbára. Níjọ́ wo la fẹ́ ṣe léyìí dà? Ẹ wo bí gbogbo nǹkan ṣe ń lọ. A dẹ̀ ń sọ fún yín, Oòduà nation, kẹ́ ẹ jẹ́ kí gbogbo wa ìjọ fohùn ṣọ̀kan, ká dẹ̀ jọ dìde lẹ́ẹ̀kan náà pé a ṣe Nàìjíríà mọ́. Ó wá di wàhálà, wọ́n wá ń pa yín lójoojúmọ́. Ẹ wá kúnu, wọ́n wá ń pa yín lójoojúmọ́ lórí nǹkan tí ẹ máa jẹ, tó ẹ pé ojú ẹsẹ̀ ẹ lè má jẹ tọ́gbọ tí Fúlàní á fi dé ní nǹkan tẹ́ ń gbà lọ́wọ́ olóṣèlú. Olúwa ní èrè kí ló jẹ́ fẹ́nìyàn
tó jẹ gbogbo ilé ayé tó pàdánù ìjọba ọ̀run kí ló fẹ́ fi ṣe pàṣípààrọ̀? ẹ wá wo bó ṣe ń ṣe yín nílé ayé, ikú tó fi ń pa yín nílé ayé gan, nígbà tẹ́ bá kú tán báwo lẹ ṣe gbà pé ibi tẹ́ ẹ̀ ń lọ ṣe máa rí nígbà tó yẹ pé ikú oró lẹ kú? tán bá kidnap wọn á bẹ́ nìyẹn báṣubáṣu lẹ́yìn yẹn wọ́n á fìbọn fọ́ ojú ẹ̀. ní ilẹ̀ Ìgbò nígbà kan wọ́n ní àwọn obìnrin wọn wọ́n á tẹ́ wọn sílẹ̀ wọ́n á ní kó la ojú ara wọn, wọ́n á máa ju igi sínú ẹ̀, wọ́n á máa sọ̀dọ́ sí i. ebi gbogbo ẹ̀ la gbọ́. a rí táwọn obìnrin yẹn protest pé bọ́n ṣe ń ṣe wọ́n rèé nínú oko. a dẹ̀ ní ká dá dúró, ẹ̀yin kan dẹ̀ ń gbẹ́ wa lẹ́sẹ̀, ẹ dẹ̀ ń ṣoríṣiríṣi nǹkan tí ò dáa. kò wá ókè, ẹjẹ́ á jáwọ́ mo bẹ̀ yín ni. ilẹ̀ Oòduà ẹjẹ́ á jọ fi ọwọ́ sowọ́pọ̀ kájọ ṣe é, ẹjẹ́ á jọ fọwọ́ sowọ́pọ̀ kájọ ṣe é, ẹjẹ́ á jọ dìde kágbára wálẹ̀. ṣé ohun tó ń ṣẹlẹ̀ yìí ṣó dára? ẹ jẹ́ fún yín ní fídíò ìkẹrí kẹ gbọ́rọ̀ lẹ́nu abiyamọ yìí tó ti fi gbogbo ọjọ́ ayé ẹ̀ ṣiṣẹ́, tó ti ṣiṣẹ́ lórí ọmọ, ṣùgbọ́n àwọn bandit, àwọn Boko Haram ò fẹ́ jẹ́ kó jèrè ọmọ náà. ẹ jẹ́ á jọ wò. ẹ jọ̀ọ́ mà, kí lorúkọ yín? Mrs. Araoyin. èèyàn mi, ẹ jẹ́ kí n wá síbí so that kí fídíò yẹn kó lè ṣe dáadáa láti rí fún yín. ẹ̀yin èèyàn mi, wàhálà wà. ẹ jọ̀ọ́ mà, kí lorúkọ yín? Mrs. Araoyin Olúfúnkẹ́ Rosin. ok, a gbọ́ pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́dọ̀ yín bíbá, báwo ló ṣe ṣẹlẹ̀? Marvelous Araoyinbo Abíọ́dún ó lọ sáàfù ní Port Harcourt, Rivers State. báwo ló yẹ jẹ́ sí? ọmọ mi ni, second born mi ni. criminology buesti ló ti ṣe tán, Bámidélé Olómilúà. ó ṣe criminology ni àwọn ní stream A ní ọdún yìí tán lọ fún sẹ́fíìsì ní Port Harcourt. so mo rò pé bó ṣe wà ń bẹ̀ ó sick. ní camp ó sick. wọ́n ní torí commandant wọ́n pè mí pé they have been controlling the BP pé kò lọlẹ̀, so wọ́n á náà fún ní lẹ́tà pé kó máa lọ sí ilé sí wọ́n lọ́wọ́ sọ pé òun lọ sí Port Harcourt. ọmọ òkú ọ̀hún ní ìṣòwò mo ṣáà ń pè é so mo ṣe pè lọ́wọ́ ni wọ́n kàn gba fóònù lọ́wọ́ ẹ̀ pé your son has been kidnapped. mo ní my son is an act of God ẹ̀ lè rí gbé o. wọ́n wá ní kó bá mi sọ̀rọ̀ mo ní last word mo ní kó má fọwọ́ kọ́ mọ̀ mí o, àtijẹ́ta òun lélẹ́yìí o tún ti gbé o, àtijẹ́ta òun nìyí o. ṣé ẹ ti rí bá sọ̀rọ̀ láti jẹ́ta? ìjẹta yẹn wọ́n ṣò ẹ̀ ní ẹ̀gbẹ́ gbóná tí wọ́n gbé sí, wọ́n di ọwọ́ ẹ̀, wọ́n di ẹsẹ̀, wọ́n fi aṣọ white bojú ẹ̀, kìkì pàǹtì ló wà nídìí ẹ̀, wọ́n wá gbé irin sí àjà ẹ̀, wọ́n yà once kò ṣe double. ǹjẹ́ àwọn NYSC ṣán ti contact yín láti gbà yẹn pé? mo rí kan nínú méètì ẹ̀ wọ́n jọ wà níbẹ̀ tí mo pè, so bí mo ṣe pè ló pè mí pé bo mo ti rí nọ́mbà, mo ní ó fi nọ́mbà yẹn pè mí nígbà tí fóònù nọ́mbà ẹ̀ ṣiṣẹ́, so ó wá ní bó ṣe lọ sọ́dọ̀ wọn nìyẹn. so àwọn kọ̀mándáǹtì náà pè wọ́n béèrè àlàyé, mo dẹ̀ ṣàlàyé fún wọn wípé báyìí ni o. so wọ́n wá ní wọ́n á get back to me pé they have sent signal to Abuja to Lagos. ẹ̀yin èèyàn mi. ẹ jọ̀ọ́ mà, kí lorúkọ yín? Mrs. Araoyin. ẹ̀yin olólùfẹ́ mi, ṣé ẹ̀yin náà fetí gbọ́? ó tiẹ̀ dùn mí, ó yẹ kẹ́ ẹ gbọ́ bí ìyá yẹn ṣe, ẹ jẹ́ n tún padà lọ, mo fẹ́ kẹ́ ẹ gbọ́ bí ìyá yẹn ṣe sọ pé òun ṣe tọ́ ọmọ yìí. ẹ jẹ́ kí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ bó ṣe rèé ọmọ yẹn, bó ṣe kọ́ ọmọ yẹn. mo wá ṣàlàyé fún wọn lánàá torí mẹ́sẹ̀jì tán sẹ́ǹdì sí mi ni wípé before 9 a.m. this morning kí 10 million ti pé ọ̀hẹ́s kó má di pé wọ́n pa ọmọ mi. kí lẹ fẹ́ kí mo fẹ́ kẹ́ pàrọwà síjọba, àrọwà wọn lẹ fẹ́ pa síjọba báyìí? àrọwà tí mo fẹ́ pa nìkan jọ kó má jẹ́ kí wọ́n mọ̀ mi ti láàrin àwọn ẹgbẹ́ wọ́n ṣàánú mi, kò sí nǹkan tí mo níwọ̀n ní bàbá for like 5 years ó ti kú. wọ́n kí minister of youth kó ṣàánú mi, ọ̀nà àtijẹ́ ni mò ń bá kiri, àwọn 5 ni mo bí, ọkọ mi dẹ̀ ti kú for past 5 years, èmi nìkan ni mò ń tọ́ wọn. bí mo ṣe ń gbowó lónìí mò ń gba gbogbo ẹ̀ tí mo fi ń sponsor wọn. òun ló graduate nínú àwọn 4 ló wà school báyìí. ẹ̀yin èèyàn mi, ṣẹ́yìn náà ti gbọ́ bí òbí lọ́mọ ṣe lóun ṣe rèsì ọmọ òun láti ilẹ̀ wá títí tó fi dàgbà, bóun ṣe tọ́ ọ.
gbogbo yín náà lẹ gbọ́ bàbá ẹ̀ ti kú, òun lòun gba lóòrùn tóun ṣe gbogbo nǹkan láti fi tọ́ ọmọ yìí títí tó fi débi tó dé. Ọmọ tó dẹ̀ lọ tó lọ sí camp láti lọ sáàfù orílẹ̀-èdè àti o tó fẹ́ lọ sáàfù orílẹ̀-èdè ẹ bẹ́ẹ̀ wàhálà gidi tó ni, ìdààmú ni. Bó o kàn fẹ́ lọ sáàfù orílẹ̀-èdè ẹ, ó gbabẹ̀ ó fẹ́ Ọlọ́run ní jẹ́ kó gbabẹ̀ rọrùn. Olódùmarè á jẹ́ kán fi í lẹ̀. Lẹ́ni tó tún síkì o, wọ́n tún dì lọ́wọ́, wọ́n tún dì lẹ́sẹ̀. Pẹ̀lú gbogbo ìyà tí òbí ti jẹ kó tó di pé ó tọ́mọ yìí débi tó dé. Kẹ́ ẹ máa wọnú Nàìjíríà tẹ́ ẹ wà, ẹ̀yin ènìyàn mi wọ̀nyí, ẹ dákun ẹ jòkó kẹ́ ẹ tiẹ̀ jájọ ronú. Ṣé bá a ṣe máa gbé ìgbésí ayé yìí lọ rèé? Kò tún tọ́ síbẹ̀ o. Ẹ jẹ́ n tún sáré fún yín ní fídíò kọ́kẹ́ tún rí o. Ẹ jọ̀ọ́ mà, kí lorúkọ yín? Tọ́ síbẹ̀ o, ẹ jẹ́ mélé. Ẹ jẹ́ tún fún yín ní míì kẹ́ tún sáré gbọ́, kẹ́ gbọ́ bó ṣe ṣẹlẹ̀. Ibi tẹ́lẹ̀ ti ṣẹlẹ̀ sí ìjù lélẹ̀ ti ṣẹlẹ̀. Ẹ ní sùúrù, eléyìí tí obìnrin tí mo ṣe play tán yìí, ìjù, ibì kan tó ń pè ní jù lára Àkúrẹ́ North Local Government. Lára Àkúrẹ́ North Local Government ló wà. Ìjù tẹ́ bá ti ń bọ̀ ẹ̀ẹ́dẹ́ta Ògbólú, from Ìta Ògbólú, ìjù lẹ́ máa lọ. Ó ti yé? Under Àkúrẹ́ ló wà o, under Ondo State ni o, Ondo State ló ti ṣẹlẹ̀ o, ní ìjù. Ó dà pé ìjẹta àná ni mo gbà àjẹta ló ṣẹlẹ̀. Ẹ̀yin ènìyàn mi, ẹ tún jájọ tún gbọ́ nǹkan tí ó tún ṣẹlẹ̀ ń bí. Wọ́n ti pa àyẹ̀kọ́ ẹnìkan tó, wọ́n tẹ̀sí àwọn pípọ̀ wa, wọ́n ti pa àyẹ̀kọ́ ẹnìkan lánàá, wọ́n kó àwọn mẹ́ta lọ. Gbogbo ebi gbọ́ wá àná kó mọ́. Báńdì ni wọ́n ti wà lóko, wọ́n lé wa kiri, wọ́n pa wá. I need the government, we need government help. Wàláì, ó ti sú wa ẹ̀gbọ́n. Wàláì, we need government help. Wàláì. Government help tó wá ń béèrè fún yẹn, government assistance tó ní kán assist wọn yẹn, government rescue tó ń béèrè fún yẹn kò sí. Ṣé bẹ́ẹ̀ gbọ́ eléyìí tó ṣẹlẹ̀ ní Kwara? Ibùdó àwọn ọmọ ológun, wọ́n lọ ọbẹ̀, wọ́n pa wọ́n, àwọn tó lè sálọ, àwọn tí ò sálọ wọ́n pa wọ́n sílẹ̀. Wọ́n make sure pé kò sí ètò ààbò ní area yẹn. Nílùú tó dẹ̀ ní governor, tó tún ní assistant governor. Ó ti yé? Tí àwọn aráàlú dẹ̀ dìbò tó ń dìbò fún wọlé, kò sí ètò ààbò kankan ńbẹ̀. Ẹ wá wo bí wọ́n ṣe pa àwọn èèyàn bí ẹni, kì í ṣe pé wọ́n kàn pààyàn tán, wọ́n fara balẹ̀ dáadáa, ara wọn balẹ̀. Wọ́n ní wọ́n tún kírun níbẹ̀ kó tó di pé wọ́n dún wọn lọ́fun. Kẹ́ ẹ wá wọnú orílẹ̀-èdè tẹ́ ẹ wà. Arákùnrin báyìí lòun nídìí help government, ńbo ló ti fẹ́ rí government ọ̀hún dà? Sheikh Gumi àbí? Sheikh Ahmed Gumi àbí ti Bọ́lá Ahmed Tinubu tó ń ṣe orúkọ pẹ̀lú Gumi? Ṣé Bọ́lá Ahmed Tinubu ló fẹ́ pè tó fẹ́ wá ràn lọ́wọ́? Ẹ̀yin èèyàn mi, eléyìí tó ṣe information tó tẹ̀ wá lọ́wọ́ ń sìnsẹ́, àní wọ́n ti wọlé sí ju bẹ́ẹ̀ ṣe lérò lọ. Mo gba information yẹn ni, wọ́n ti wọlé káàkiri, alógún ti dé sẹ́ẹ̀. Eléyìí ò ṣòro pé a fi ń sọ̀rọ̀ àbá fi ń ṣeré, ogun ti dé. So táwọn èèyàn wo tí ìmọ̀ ni pé wọ́n sì ń jókòó pé ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́, a need help government dà ńbo ló wà? Gbogbo kan tó ṣẹlẹ̀ ní Kwara State, at least ó yẹ ká lè fi mọ̀ pé eléyìí ó jẹ́ evidence láti fi mọ̀ wípé wọ́n fẹ́ sọ orílẹ̀-èdè Nàìjíríà dà Turkey, wọ́n fẹ́ sọ di Afghanistan, wọ́n fẹ́ sọ di Cairo. Wọ́n fẹ́ make sure pé wọ́n gba gbogbo ilẹ̀ yẹn pátápátá. Wọ́n gbà fún Islam Usman Dan Fodio. Islam apààyàn abẹ́ni lórí, agéni lọ́fun. Nígbà tẹ́ bá sọ pé ẹ̀ ń pààyàn fọ́lọ́run, ìwọ tó ń pààyàn yẹn tó bá pé wọ́n ti pa ẹ́, ṣé o máa lè sọ pé o tún fẹ́ pààyàn fọ́lọ́run? Tó ń pààyàn fún Ọlọ́run, ìwọ èèyàn tó Olódùmarè dá, ìwọ tó ń pa olóòfin owó pa fọ́lọ́run. So that means ṣé Ọlọ́run mọ̀ nǹkan tó ṣe tó fi dá gbogbo yín sílé ayé nìyẹn? Ẹ̀yin ènìyàn mi, ẹ̀yin ọmọ kóòtù òjìrè,
gbàdẹ̀ ṣe ń bá yín sọ̀rọ̀ ṣẹ̀ríà lọ́hún làwọn olórí burúkú yìí ṣe ń fọ́ọ̀sì wa tó fi lọ gbé Gumi wá sí Ìbàdàn o tí Gumi fi ń wá sí Ìbàdàn lọ sí ìlú Ìwó tí Sultan Sokoto ń káàkiri ilẹ̀ Yorùbá o tó ń wo bí gbogbo nǹkan ṣe ń lọ o ṣẹ̀ríà lọ́hún ni wọ́n ń fọ́ọ̀sì ní tipátipá lé wa lórí yìí o ṣẹ̀ríà lọ́hún ni wọ́n píríṣì fún wọn ní Kwara tí wọ́n ní wọn ọ̀gbà tí wọ́n fi dúnbù wọn yìí o òun làwọn àgbààgbà ọmọ Fúlàní tó ti wọlé sí wa lára táwọn èèyàn wa ò fura tí wọ́n believe pé the same religion lọ́jọ́ gbé lọ́wọ́ the same ẹ̀sìn ló jọ wà lọ́wọ́ wọn tí wọ́n mọ̀ pé ẹ̀sìn ló wà lọ́wọ́ tàwọn aráabí ẹ̀sìn ló wà lọ́wọ́ tiwọn so gbogbo ẹ̀ wá mísì papọ̀ báyìí ó fẹ́ mísì papọ̀ mọ́ wọn lọ́wọ́ báyìí ẹ̀yin mùsùlùmí ilẹ̀ kóòtù òjìrè tẹ́ jẹ́ ọmọ ọkọ tí ìyá yín jẹ́ Yorùbá tí bàbá yín jẹ́ ọmọ Oòduà ẹ máa dìde mo máa fẹ́ kẹ́ ẹ mọ̀ pé tí àwọn aráabí gbé lọ́wọ́ máa yàtọ̀ sí ti yín tẹ́ ẹ̀yin gbé lọ́wọ́ kì máa ń ṣe apààyàn bíi tàwọn aráabí ẹ máa já dìde ká condemn àwọn ará olórí burúkú wọ̀nyí bó ṣe wọnú òṣèlú wa ni wọ́n wọ àárín wa bẹ́ẹ̀ lẹ́ ń kó àwọn ọmọ yín lọ sí kéwú bẹ́ẹ̀ ni wọ́n ń kọ́ wọn níkọ̀ọ́kùkọ́ ẹ lọ wo àwọn MS bàbá àti ẹ̀ ń gbé program ọkọ̀ọ̀kan náà sórí social media lórí YouTube wa ń bí kẹ́yìn náà lè máa rí bó ṣe ń lọ ẹ̀yin ènìyàn mi ẹ jọ̀ọ́ ẹ jẹ́ á jí lójú oorun wa mo máa bẹ̀ wá odò máa ń gbárèrè ilẹ̀ Oòduà máa ń lọ ó máa ń lọ díẹ̀díẹ̀ ẹ wà àwọn ọba wa wọn ọ̀nà ní tó ń ṣẹlẹ̀ àwọn ìjòyè wa wọn ò tiẹ̀ rí bí ìgbà tó pé nǹkan kan ń ṣẹlẹ̀ rárá bíi pé ìpẹ̀yàrún ti ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà wọn ò tiẹ̀ ríro ọpẹ́lọpẹ́ Donald Trump ń sìn òun ló tún jẹ́ ká tún sì rí bí gbogbo nǹkan ṣe ń lọ ọpẹ́lọpẹ́ Donald Trump ń sìn òun ló tún fún wọn ní ìbẹ̀rù pé Donald Trump o arákùnrin máa ṣe wọn bá báṣubàṣubẹ̀ síbẹ̀síbẹ̀ bá Gumi ti ṣèpàdé pẹ̀lú wọn pé rárá kọ́ increase ìpànìyàn wọn pé kọ́ máa dá ìyẹn lóhùn pé kọ́ tó bá ti ju àkàrà kọ́ káwọn máa pààyàn lọ́n tí wọ́n àwọn tó máa ń pa iye èèyàn ẹlẹ́ran ara bíi tiwa mà níwọ̀n wọn mà kì í ṣe dìyẹ ẹ̀yin ọmọ Oòduà wọn mà kì í ṣe dìyẹ wọn mà kì í ṣe wúrẹ́ ẹ mà dìde ẹ̀yin ọmọ Oòduà ẹ mà dìde ẹ mà jájí lójú oorun wa odò máa ń gbárèrè over 200 people ènìyàn wọ́n pa kò sí rálì ẹyọ kan kò sọ́ba kan tó sọ̀rọ̀ láti jẹ́ta yẹn ìjòyè ò sọ̀rọ̀ gómìnà ò jáde wọn ò kò sí rálì kò sí pé bóyá kọ́ kọ̀ndẹ́mù kan tó ṣẹlẹ̀ yìí kò sí olóko ń roko ọlọ́jà ń rọjà àwọn tó ń lọ patí ń Ìbàdàn ń lọ patí àwọn tó ń lọ padílẹ̀kọ̀ ń lọ patí gbogbo kan lọ yìn lọ́dọ̀ tiwọn àwọn tó dẹ̀ ń ṣiṣẹ́ àti gbalẹ̀ wọ́n ń jára mọ́ṣẹ́ lójoojúmọ́ àwa yìí dẹ̀ ń pariwo pé kẹ́ ẹ dìde ẹ̀yin kọ́ dẹ̀ tún ṣe ń wò pé ariwo lásán là ń pa ẹ̀yin ènìyàn mi ẹ jọ̀ọ́ ẹ dìde ìjọ wo la fẹ́ ṣe léyìí dà wàhálà ti dé o ẹ dákun ẹ bá mi ṣíà fídíò yìí o ẹ rí i pé arákùnrin yẹn sọ̀rọ̀ tí BBC interview ó ní pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí ó ní wọn ò lè lọ school ó tún affect education àwọn ọmọ wa àwọn aráabí tó ń affect education àwọn ènìyàn wa èmi mọ̀ pé ó dìgbà tó bá dé Ọ̀jọ́ àbí tó dé ọjà ọba lákùrẹ́ àbí tó wọ ìlú ńlá kan ní ilẹ̀ Yorùbá la tó máa mọ nǹkan tó wà lẹ́yìn la tó máa mọ̀ pé ọ̀ràn ni mo mọ̀ pé ó dìgbà tó bá súnmọ́ ìlú tàti ó ti dé ìlú àti pariwo fún yín pé ó ti wà Ìbàdàn àtútù ń sọ́ọ̀sì pé wọ́n tútù kóra wọn wọlé ju ti tẹ́lẹ̀ lọ ẹ̀yin ènìyàn wọ̀nyí ẹ mà já dìde á sọ fún yín pé Nàìjíríà ò ṣorílẹ̀-èdè pé àwọn Fúlàní làwọn ní Nàìjíríà ọba kò láṣẹ lábẹ́ wọn ìjòyè ò láṣẹ kò lẹ́nu lọ́dọ̀ wọn gbogbo wa náà la mọ̀ pé àtọba àti ìjòyè gọ́fìmẹ̀ntì ló ní wọn àwọn gọ́fìmẹ̀ntì náà dẹ̀rẹ́ tó sọ pé wọ́n ní tó ń gba gbogbo àṣẹ lọ́wọ́ àwọn ọba wa wọn ò pèsè ètò ààbò fún wa ìgbà tí Tinubu yìí ó tiẹ̀ wá tún worst ju tìgbà Buhari lọ káti ẹ̀gbà pé ìgbà Buhari náà fi parí gbogbo iṣẹ́ tó ń kó àwọn Boko Haram sínú sójà àwọn repentant Boko Haram tó kó wọlé ìgbà ayé Tinubu yìí náà ó ti ṣẹlẹ̀ tí wọ́n tún kó wọn náà wọlé sínú iṣẹ́ ológun ẹ̀yin ènìyàn mi nígbà tí Bọ́lá Ahmed Tinubu ọmọ olódòdó bá wá kúrò bẹ́ẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ sí wa o kí ló fẹ́ ṣẹlẹ̀ sí wa tó yẹ pé gbogbo ìlú táwọn aráabí ti gbà ń sìn
wọ́n ń wakùsà ń bẹ̀, wọ́n tún kóra wọn wọlé láti wá máa gbé ń bẹ̀. Wọ́n ti gba gbogbo ilẹ̀ yẹn báyìí, kò sọ́mọ Yorùbá tó lè tún padà lọ bẹ̀ báyìí kó fẹ́ lọ gbé ń bẹ̀. Àwọn tó tún wà bẹ́ẹ̀ báyìí bọ́n ṣe máa vacate kúrò ń bẹ̀, tán máa kúrò ń bẹ̀ náà máa ṣe ń sìn. Everybody fẹ́ máa gbìyànjú láti vacate kúrò ní gbogbo bẹ̀ yìí. Níjọ́ wo la fẹ́ ṣe léyìí dá èèyàn ọmọ aládé? Fúlàní ń gbalẹ̀ wa nígbà ayé Tinubu. Tí Tinubu tẹ bá gbà pé Tinubu ló máa padà, because lójú tí bẹ́ẹ̀ believe pé tí Tinubu bá máa padà bẹ́ẹ̀ ṣe náà nìyẹn, tó bá wọlé ó máa ṣe bá ṣe ẹyọ ọ̀kan nǹkan tí mo rí tí Tinubu ṣe tó ṣe láti ìgbà tó ti worí oyè ni pé ó free bàbá wo lóyè ọmọ Adéyẹmọ. Nǹkan ẹyọ ọ̀kan tí mo lè rí tọ́ka sí tó jẹ́ nǹkan àṣeyọrí tínú gbogbo ọmọ Oòduà tó dùn sí nìyẹn. Tó yẹ pé kò sọmọ Yorùbá tó bá gbọ́ tínú wọn ò kì í dùn. Bẹ́ẹ̀ tí yòókù kò sí ìbànújẹ́ ni for everybody, ọkọ̀ àwọn èèyàn ò balẹ̀. Wọ́n lóúnjẹ ti wálẹ̀ o, àwa mọ̀ pé oúnjẹ yín tó wálẹ̀, ẹ ti kó ẹdìyẹ kúrò nínú àgò, ẹ ti dàgbàdo lẹ̀ fún wọn ni nítorí election tó ń bọ̀, kí wọ́n tó jẹun díẹ̀, tẹ́ bá tuntun wọlé kẹ́ tó kó wọn sínú àgò, kẹ́ tó fi kọ́kọ́rọ́ sí kébi tó máa pa wọ́n. So gbogbo tátìsì yín, gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń lò, gbogbo lọ́jìkì yín pápátá láti mọ̀, àti já sí. Àṣírí gbogbo yín ti tú. Kẹ́ fẹ́ dìbò, kẹ́ máa bá wọn tàpẹ́ kéré, kẹ́ rọ́ ọmọ ọlọ́gẹ̀dẹ̀, kẹ́ ra gbogbo ọ̀gẹ̀dẹ̀, kẹ́ rẹ́ èèyàn kan, kẹ́ bá ìwọ yìí mo máa ṣe kí ló yá máa bọ̀ lọ́fíìsì mi, kẹ́ máa fi yẹn káwọn èèyàn máa wù yí bí léèyàn dáadáa. Millions of ọmọ Yorùbá bẹ́ ń gbòòrò tí wọ́n níṣẹ́ lọ́wọ́. Ẹ kò lè dédé pìkì èèyàn kan ní títì, ẹ bá ìwọ yìí kẹ́ wá ṣe fídíò, kẹ́ wá dúró, ó dáa máa employ ẹ. Millions of ọmọ Yorùbá ń bẹ ní títì tí wọn ò róúnjẹ jẹ, tí wọn ò mọ ibi tó máa lọ níbi iṣẹ́. So gbogbo ntẹ́ ń ṣe pátápátá láti rí. Òun náà ni mo dẹ̀ ṣe ń sọ fẹ́yìn ènìyàn wa pé kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ ẹ jáde. Ẹ jáde tí Tinubu bá wá tán, because gẹ́gẹ́ mo ṣe sọ, wọ́n ti ń rò ó sìn pé Tinubu o tó bá lè wọlé ẹlẹ́ẹ̀kejì, bóyá ìgbà yẹn ló ṣẹ̀ máa pín Nàìjíríà. Àwọn èèyàn tuntun wọ́n ti ń gbé campaign yẹn kiri báyìí. Wọ́n ti gbé dọ́dọ̀ mi gan. Àti Tinubu bá wọlé, ó máa pín Yorùbá nation, ó máa pín. Ẹ̀yin ènìyàn mi, ẹ má gbàgbé àwọn ọmọ Ìgbò òṣìṣẹ́ o. Bó bọ́dẹ̀ ṣe ń pa wá ní South West, wọn fi bẹ́ẹ̀ pa wọ́n bẹ́ẹ̀ ní ilẹ̀ Ìgbò. Ẹ̀yin èèyàn mi, mo bẹ̀ yín, mo rọ̀ yín, ẹ má jà wo ìbò tó ń bọ̀ yìí. Wàhálà tó wà nílẹ̀ ní kẹ́ jáde kájọ yanjú. Nítorí pé ìbò tó ń bọ̀ yìí kò àwọn olóṣèlú ò gbéṣẹ́ rán yín. Wọn ò rán yín iṣẹ́, kán máa pa yín lójoojúmọ́ kò kàn wọ́n. Kẹ́ ṣáà ti dìbò fún. Bẹ́ẹ̀ dẹ̀ dìbò ń gan wọn, ẹni tó máa wọlé á wọlé. Ìyẹn táwọn Fúlàní bá gbà. Ẹ má dẹ̀ lọ jókòó pé tí Tinubu bá débẹ̀ nítorí tó bá padà débẹ̀ 2027 ló fẹ́ tún Nàìjíríà ṣe, kò sí tó jọ, kò sẹ́ni tó lè tún Nàìjíríà ṣe. Gbogbo ẹ̀ lájọ rí yìí, gbogbo ẹ̀ lájọ ń wò yìí, gbogbo ẹ̀ lájọ ń wò yìí. Kí náà fẹ́ túnṣe lórílẹ̀‐èdè yìí? Kò sí. So fún díẹ̀ yìí ẹ̀yin ọmọ aládé, mo bẹ̀ yín, mo rọ̀ yín ni, ẹ bá mi share fídíò fún gbogbo ọmọ kóòtù òjíire pé àsìkò ti tó o láti pé ká dìde ká sọ pé a ò ṣe Nàìjíríà mọ́. Ṣẹ̀ríà lọ wọn tí wọ́n ń gbé káàkiri, ṣẹ̀ríà lọ tó ń gbé káàkiri, mo ṣáà mọ̀ pé eléyìí ti fi hàn wá báyìí fáwọn tó ń preach ẹ̀ nílẹ̀ Yorùbá. Tá a ṣe ń sọ fẹ́yìn kan tẹ́ ṣe wò pé ṣẹ̀ríà lọ ṣèbí wọ́n ní fún Muslim nìkan ni. Ta ló sọ bẹ́ẹ̀ fún yín? Ṣé Muslim ni lady tó fi pa ní Sokoto? Ẹ̀yin yan mi, ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin ọmọ Oòduà, eléyìí ti gbọ́dọ̀ pé eléyìí tó ṣẹlẹ̀ ní Kwara ti jẹ́ ká mọ̀ nísìnyí, àbí mo ló ti jẹ́ ká mọ̀. Ẹ̀yin olólùfẹ́ mi, mi ì fẹ́ sọ̀rọ̀ yìí gùn, ẹ bá mi share ètò yìí. Ó ti tó àkókò káwọn ọmọ aládé ká kúrò lóko ẹrú. Àṣírí ṣẹ̀ríà lọ ti tú, a ti mọ àjẹ́ndà tó wà ńbẹ̀, a ti mọ nǹkan tí wọ́n gbé lọ́wọ́, a ti mọ nǹkan tí wọ́n fẹ́ fi ṣe fún wa. So fún díẹ̀ yìí, ìwọ ọmọ aládé, mo fẹ́ kó o dìde o. Lójú oorun ẹ, àsìkò ti tó. Ẹ jẹ́ ká sọ fúnra wa pé a ṣe Nàìjíríà mọ́. Kí Tinubu kó tètè pín orílẹ̀-èdè ní kíákíákíá kó tó pẹ́ jù. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ bá mi share fídíò yìí fún gbogbo ọmọ aráyé. Ẹ share ẹ̀ fún gbogbo ibi tó ọmọ Oòduà bá wà nílé lókè òkun. Wípé tí Tinubu bá kúrò bẹ́ẹ̀, tí
Fúlàní bọ́ sórí ipò ó ti tán o, ó ti finishing ni bí àwọn tó ń gbá Mortal Kombat wá ní finishing ẹ̀yin tẹ́ bá ń gbá Mortal Kombat lórí fún PlayStation ẹ mọ̀ nǹkan tí mo sọ, finishing gidi ni o, finishing ni. So kò sí pé bóyá kínní Fúlàní wà lórí oyè, Gumi nìyẹn, ọmọ yín Tinubu ló ṣì wà lórí oyè tá a ṣe sọ pé Tinubu Gumi ló wà ńbẹ̀. Ǹjẹ́ ẹ mọ̀ pé ọmọ Gumi ti jáde iléèwé gíga àwọn ọmọ ológun? Ǹjẹ́ ẹ mọ̀? Ẹ̀yin èèyàn mi, ẹja tètè dìde o, a kì í ṣọmọ Nàìjíríà o. Nàìjíríà ti expire láti 1940 amalgamation ti expire ní 2014 o, ó ti expire o, ó ti lọ o, kò sí tó jẹ́ Nàìjíríà o. Ó yẹ káwọn bàbá yẹn jókòó sórí round table con discuss. Fúlàní máa lọ, Haúsá máa lọ, Yorùbá máa lọ, Ìgbò máa lọ, tó yẹ kó wà lẹ́ẹ̀sì nìyẹn o. Ṣùgbọ́n àwọn ará bí ń fọ́ sí wa nítorí gbogbo dúkìá tó ti kó jọ. Oòduà nation tá dẹ̀ ń béèrè, a sọ pé a fẹ́ gba dúkìá lọ́wọ́ yín, oníkálukú a máa ṣèlú ẹ̀ ní, àní kọ́ máa ṣàpá wá, kọ́ máa fi ṣẹ̀rí àpá wá. Because à ń gbọ́n sí pé by force, by túláàsì, by gbogbo ẹ̀ pé wọ́n á gbé ṣẹ̀rí àwọn ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n èmi mọ̀ pé èmi àti àníjọba o. So ẹjọ́ ẹjá dìde o, kò sí Nàìjíríà níbi kankan o. Ìwọ tó ń pè rẹ lọ́mọ Nàìjíríà, tí Nàìjíríà bá àpùn fún ẹ, o ò ní gbàdúrà Nàìjíríà sínú ayé ẹ mọ́. Àwọn tó ti ṣẹlẹ̀ sísìn wọn ò lè sọ o, ẹkọ́nọ́mì ni kinní kan ni, ẹni tí wọ́n bí ọmọ ẹ̀gbẹ́ ń sìn tó lọ sáfù Nàìjíríà kì í ṣe torí ẹkọ́nọ́mì yẹn ló ṣe fẹ́ lọ sáfù Nàìjíríà, kí ẹkọ́nọ́mì yẹn lè benefit òun náà. Ó wà lọ́dọ̀ àwọn agbésùmọ̀mí níbi tó ń dè lọ́wọ́ dè lẹ́sẹ̀ sí náà. Bẹ́ẹ̀ ó dà pé 10 million ní kí ìyá ẹ̀ lọ mú wá ń sìn, tí ò bá dẹ̀ rí wọn pa, àìmọye bẹ́ẹ̀ tán ti pa o. So ẹ̀yin èèyàn mi, mo bẹ̀ wá, mo rọ̀ wá, ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó ti kọjá bẹ́ẹ̀ o, ó ti kọjá bẹ́ẹ̀ o. Ẹ jẹ́ á dìde o, ó tó pẹ́ jù, ẹ jẹ́ á dìde. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share ètò yìí o, ẹ bá mi pín, ẹ bá mi pín, ẹ bá mi pín, ẹ jọ̀ọ́ ẹ bá mi pín fún gbogbo ọmọ kóòtù òjìrè pé wàhálà ti dé o, ogun ti dé o, kọ́n tètè dìde o, kọ́n tètè dìde o, kọ́n tètè dìde o. Àjẹ́ndà àwọn Fúlàní ní ilẹ̀ Yorùbá wọ́n ti bẹ̀rẹ̀ o, wọ́n ti gba gbogbo Kwara o, wọ́n ti ṣe àkọlù sáwọn ìlú kọ̀ọ̀kan o. Wọ́n wọ Ọ̀ṣun lẹ́nu ìjẹrin àbí ìjẹta, wọ́n lọ Òṣogbo, wọ́n ṣàkọlù ńbẹ̀. Ìlú Àkúrẹ́ lẹ rí tí arákùnrin yẹn ti ń pariwo, arákùnrin ìlú Àkúrẹ́. Wọ́n ti pa ẹnìkan lánàá, ó kó àwọn mẹ́ta lọ. Gbogbo ẹbí gbọ́wọ́ àná kó mọ́. Báńdì ni wọ́n ti wà lóko, wọ́n lé wa kiri, wọ́n pa wá. I need the government, we need government help. Wàláì, ó ti sú wa ẹ̀gbọ́n. Wàláì, we need government. Ẹ̀yin èèyàn mi, ìlú Àkúrẹ́ nìyẹn o, kẹ́ mọ̀ pé wọ́n ti wọlé o, wọ́n ti wọlé o. 200 over 200 people èèyàn náà parí Kwara yẹn o. O ẹ̀yin ènìyàn mi, láì iṣẹ́ di yẹ kí wọ́n gbà fún gbogbo wọn, láì iṣẹ́ di yẹ kẹ́lẹ́ mọ̀ pé wàhálà ti dé sílẹ̀ Oòduà, ogun tá à ń sọ ti wà ńlẹ̀ already. Nàìjíríà ti ń jagun o, ẹ̀ẹ̀kọ́ tí kò tí dọ́dọ̀ yín lè ṣe jẹ́ ká ẹ mọ̀ o, kó má bàa dọ́dọ̀ yín sí ó yẹ kẹ́yìn náà tètè dìde o, kájọ pariwo. Ẹ̀yin èèyàn mi, mi fẹ́ kí program yóò jù báyìí lọ. Ẹ ṣé mo dúpẹ́ o, kẹ́ ẹ ní wonderful day. Ẹ ṣeun ẹ̀yin olólùfẹ́ mi, ẹ bá mi share ètò yìí o, ẹ bá mi share. Ó dàbọ̀, bye bye. Kí tó tún lọ, kí ó tó di pé mo mú ètò ìwásòpin, mo ní mẹ́sẹ̀jì kan fún yín. Lẹ́yìn tí ẹ gbọ́ pé Donald Trump ti wọlé, ó ti kó àwọn ọmọ ogun ẹ̀ wọlé, tẹ́ ẹ̀ ń wò pé kìnìkan Israel náà ti ṣe tán, ó lóun bọ̀ o. Ẹ jájọ gbọ́ lẹ́nu ọmọ ológun yìí. The Northerners must understand that the game is not as usual. This time around, they are going to hear it hot. Both Kumi and the Northern leaders, those ones sponsoring this killing and these terrorist people, must be apprehended immediately. As I'm talking to you now, US is already in the Nigeria, and Israel is on the way coming. Bola Ahmed Tinubu, you went to Turkey to negotiate for Turkey for them to continue the killing in Nigeria. But I'm telling you that US has already landed and Israel is coming. So let everyone prepare. This fight, we must fight it to the end.
No going back, no going back. ẹ̀yin èèyàn mi ṣẹ́yìn náà ti gbọ́ ẹ jẹ́ ká jọ jàjà yìí pọ̀ wàhálà ti wà ẹ̀yin olólùfẹ́ mi ogun ti dé eléyìí ò sọ̀rọ̀ pa ẹ rí i pé ó ká mi lára mò ń pariwo ogun ti dé ẹ dìde ẹ dira ẹ̀yin ọmọ aládé ẹ dira gbogbo tẹ́ bá lè kó sára ẹ kó sára ẹ já jáde sí títì ká máa pariwo bá a ṣe Nàìjíríà mọ́ ẹ já máa pariwo sí bàbá Tinubu kó tètè pín orílẹ̀-èdè yìí kí ìpànìyàn yìí tó pọ̀ jù kí wọ́n tó pa gbogbo àwọn èèyàn tán ẹ jẹ́ á dìde ká máa pariwo Tinubu àtàwọn ọba kí wọ́n fọwọ́sowọ́pọ̀ kán bá wa tú orílẹ̀-èdè yìí kán bá wa tú ká kí wọ́n pín orílẹ̀-èdè kó ní kálukú máa bá tiẹ̀ lọ ẹ̀yin olólùfẹ́ mi ọ̀rọ̀ mi ò lópin sí yín ẹ ṣé mo dúpẹ́ ẹ bá mi share ètò yìí ó dàbọ̀ bye bye èmi mọ̀ ó pé fídíò tí mo fẹ́ play yìí ló máa padà gbẹ̀yìn ọ̀rọ̀ tó wà lẹ́yìn o ẹ já sáré gbọ́. Under our current circumstances, no Nigerian should welcome another war to keep this country together. The North in particular has more than enough challenges, and we recognize that violent secession by any part of Nigeria will compound the problems of all Nigerians under which we live. The forum has arrived at the difficult conclusion that if support for secession among the Igbo is as widespread as it is being made to look, and Igbo leadership appears to be in support of it, then the country should be advised not to stand in its way. It will not be the best choice for the Igbo or Nigerians to leave a country we have all toiled to build and a country we all have responsibility to fix. But it will not help a country already burdened with failures on its knees to fight another war to keep the Igbo in Nigeria. ẹ̀yin olólùfẹ́ mi ó dàbọ̀ jàre ẹ ṣé mo dúpẹ́ wọn ò fẹ́ kí Nàìjíríà pín bẹ̀ wọ́n pa àwọn èèyàn lójoojúmọ́ ẹ̀yin èèyàn mi orílẹ̀-èdè máa pín lágbára nídùú ọ̀wà ó dàbọ̀. mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀ ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà èmi yóò fi gbogbo ipá ọkàn iṣẹ́ ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà tó bá wáyé bẹ́ẹ̀ mo lè lo ọkàn ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà èdè kan àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà.
You dey find real Yoruba gist, culture, truth and vibes. Na here e dey. Arole Baba 10 Media, no dollar. Subscribe sharp sharp.